But you got to calm one single. Climax. Climax. Ọmọ bàbá. Watch your back. Before we start anything at all, I can see my family coming in. Ogawa, Ogaoga, Fedra, this Akisoya, Olulu, Badewo Liba, Agbára yín akí gbogbo. That's it. The birthday dinner tonight, long time planning, and it is happening live and direct. That's it. The hall is not just beautiful. Everybody seated in this hall today, they're looking Slooping. gorgeous. The beautiful lady standing beside me, gorgeous, elegant, ever young, pretty smile, and look wet. A pretty damsel. Baba Beji. What more can I say? You know, there's one thing that you need to know. Your name has changed. There are some things that will happen in your life that will automatically change your name. And tonight, or this moment, I'm saying to you that every beautiful faces here present. So that the person to do the opening prayer, Ọlọ́run jọ̀ọ́ á mú gbogbo ètò a fẹ́ bẹ̀rẹ̀ Olúwa máa wà pẹ̀lú wa bí a ti ń lọ nínú ètò náà máa bá wa lọ. Àmín. Ní ìbẹ̀rẹ̀ ètò náà Ọlọ́run jẹ́ ká rí ọ. Àmín. Láàárín ètò yìí Ọlọ́run jẹ́ ká rí ọ. Àmín. Ní ìparí ká fi ògo fún orúkọ rẹ. Àmín. Gbogbo ọkàn tó ń ṣàmì irú rere báyìí kò ní wọ́n lọ́dẹ̀dẹ̀ wa. Àmín. Ẹni tó ń ṣe nǹkan náà Ọlọ́run ní fi èyí ṣe àṣemọ́. Àmín. Jésù Olúwa wa. Àmín. Ìbàdàn lè ní súnlẹ̀ àkọ́kọ́.
Thank you. There is nothing as beautiful as culture. Ìgbé má débẹ̀ o, mo ní tó bá gbà fún ẹ kí n kú. Ọmọ tí ò ní gbà, discipline pọ̀. So nípa bẹ́ẹ̀, àwa wà nílé yìí láti wá bá ṣe ayẹyẹ. Ilé náà kò ní wó, kò dẹ̀ ní ìtàjẹun. Ọ̀rọ̀ ìyànjú kan ojú wípé iṣẹ́kíṣẹ́ tí wọ́n bá ṣe má fojú kéré ọmọ kankan. Àmọ́ kékeré tán ti kọ́ lórí ọ̀rẹ́ pẹ̀tẹ́. Tọ́lọ́mọ fún ní orí ọ̀fẹ́. Àwọn àgbàtà ti kọ́ tiwa náà lówó. Àwọn ọmọ kékeré lọ́kùnrin àti lóbìnrin táwọn náà kọ́. Ẹnikẹ́ni kò ṣe kí ni o, kò ṣe fojú fò. O lè fojú nínú ẹ̀, o mọ tó máa jẹ́. Irú kíblàsì, onífújì náà ló kọ́ ní Sárége, Àjà ló kọ́ tiẹ̀ sí, ọ̀pọ̀ kọ́ tiẹ̀ sí Kẹjà, ọ̀pọ̀ kọ́ sí everywhere. Tọ́wọ́ ẹgbẹ́ wọn fojú lòun náà pè ní kò ní kọ́ Sájà. Àwọn tó fojú wò pé kí ni ọ̀pọ̀ nínú wọn náà àrígbàjọ ilé wọn wà. Ṣùgbọ́n di ọ́nà tí mo kàn máa sọ ọ́nà ni pé gbogbo iṣẹ́ tẹ́lẹ̀ bọ́ọ̀dì máa ń ṣe má sọ wípé ta lọ́mọ yìí o mọ nǹkan tọ́mọ náà máa jì lọ́lẹ̀. Regina wọn ní ta ilé yẹn láti fi wo àìsàn fún ẹ. Lágbára Ọlọ́run aláàánú jùlọ kò sì ní jẹ́ àkọ́mọ́. Bámọ̀ kí n má kọ́lé kò ní bọ́ lẹ́nu ẹ̀. Ní Ọlọ́run. Amen. Thank you. Sadiq Olomo, my brother, God bless you. Mido. Okiyiji, Olórí Ọ̀dọ́, Ọmọlarada, aláṣẹ àwọn ní also, what's that? I'd like to also recognize all the planning committee. Organizing committee. Put this event together. This is awesome. They're highly recognized. This is awesome. So I think the moment we're waiting for is now here. The children and their mom will come and have their speak together. And then they start after dancing. This time out. Yes. Ilé ẹ̀ka gbòòsùkà olùtọ́tọ́ bá pàtì ní ìtì òní a máa fún mi jẹ ìgbàdéwálé.
ìgbà àkótó kúkú sọ ọmọdé sàbẹ̀ ìgbésẹ̀ légédé légédé bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ àgbáyé. Nínú wẹ́lẹ́ tá ń ṣe ìlera tá ń ṣe ìlera lóhùn sí ẹ̀rí tẹ̀wé mọ̀ lójú wa lójú wa lójú wa lójú wa ìsẹ́ni kan tí ó gba ipò ọ̀rọ̀ wa wíkì lè má lòdù wíkì mọ̀ má làdó. Dépolé orílẹ̀-èdè ìgbò ẹ̀fọ́ ìlú ọ̀dọ́. Inú wọn lọ láàdùn lọ mẹ́rànkó. Ìrìnà lè bọ́ ẹ̀fọ́ lọ́dọ̀. Inú wọn lọ láàdùn lọ mẹ́rànkó. Gbogbo pátápátá bá fún wẹ́rẹ́ nínú ọ̀rẹ́. Gbogbo pátápátá bá fún wẹ́rẹ́ nínú ọ̀rẹ́. Láti sẹ́kẹ̀rì tún, a sì dáná fún. Ènìyàn tó bá dúpẹ́ yóò bá púpọ̀ lọ́wọ́ Ọlọ́run. Bẹ́sẹ̀ ní tẹ́lẹ̀ wọ́n ní òṣè fún. Kò máa bá sẹ́ni tẹ́lẹ̀ wọ́n ní òṣè fún. Àgbẹ̀yàn tó máa ń pariwo pé tọ̀hún ọ̀mà tó. Bẹ́ẹ̀ ni ayé tẹ́rí yẹn ìta òṣà dọ́gba. Everybody put it in. Anybody go who is equally naked. Ọ̀rọ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀. Ẹbí ní méjì lè sọ̀rọ̀. Ìgbàjọ́ mọ́tẹ̀ wáyé bí ó bá ṣe lé bọ́lá rẹ̀ ló wá bọ́ sínú ìyá ọ. Onígbàdé wà. Lórí wa sáré sẹ́rẹ́ bí. Alájà arúgbó ayé àti ẹ̀yìn ògbóni lé. Ìlú London máa ń lọ London ni wọ́n ń gbé. Sáyidì lásán nílẹ̀. Wọ́n máa ṣe kó ká ìyàtọ̀ ní London ni wọ́n ń gbé. Ṣébí ní lọ́jọ́ ló wà ṣé olùkọ́ yẹ. Ọmọ
ṣé olùkà yá. Lúkà ìlú lọ́nà lóyà ṣé olùkà yá. Ọmọ ìdílé sára ìyá mi ṣé olùkà yá. Ọmọ ìlú kà ṣé olùkà yá. Ẹ̀kọ́ tó lọ́dẹ́kùn ẹ̀kọ́ tó sọ́lọ́dẹ́kùn lẹ́rìn ọ̀hún ṣé olùkà yá. Lúkà yá mọ̀ bá ti tó pọ̀ lọ́nà ṣé olùkà yá. Lúkà yá àwọn agbègbè tó ṣé olùkà yá. Lọ́jọ́ ìkúlẹ̀ ṣé olùkà yá. Ẹ̀yà wà máa bọ̀ olùkà ṣé olùkà yá. Oníwẹ̀rọ̀ là máa bọ̀ olùkà ṣé olùkà yá. Oníwẹ̀rọ̀ là máa bọ̀ olùkà ṣé olùkà yá. Ọmọ bẹ̀rẹ̀ sára ìlẹ́rìí ẹ̀ ṣé olùkà yá. Ọmọ sì fi kílẹ̀ ní ọ̀rọ̀ ọmọ ṣé olùkà yá. Ọmọ ní bẹ̀rẹ̀ lẹ́ni ọ̀rọ̀ ṣé olùkà yá. Ọjọ́ bá sọ́kà ṣé olùkà yá. Àyàfọ̀gẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ táyọ̀ ṣé olùkà yá. Àyàfọ̀gẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ táyọ̀ ṣé olùkà yá. Olùkà yá ṣé olùkà yá. Àyàfọ̀gẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ sáyọ̀ káyọ̀ ṣé olùkà yá. Ọkọ̀ títí máa wọlé ṣé olùkà yá. Aláwùsá ti ní ẹni tó wà pẹ̀lú ẹ̀dọ̀gbọ̀rù àkọlé ẹ̀dọ̀rù. Ọmọ sọ̀rọ̀ lọ́la kan ọmọ òkìkẹ́ ọmọ òkìkẹ́ ọmọ òkìkẹ́. Mo ṣe máa ń lò káyé lẹ́nu ayáwó lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ nígbàgbọ́. Bàbá Adébí ló fọ́nà ọ̀dọ́. Mo ṣe ní káyàtì. Sọ̀tà sọ̀tà. Bàbá Adébí ló fọ́nà ọ̀dọ́. Àbúrò tuntun máa ń bá sọ̀rọ̀. Àbúrò máa ń bá sọ̀rọ̀. Ìlọ́dọ̀dọ̀ tí sì mọ̀ ní ìyá. Lẹ́tọ̀ tí sì ti ti ní ìlànà ìṣọ́. Lọ́dọ̀ tí sì aláyọ̀ ní ìlànà ìlànà àti lẹ́kùn. Ó ṣe ọ̀rọ̀ lọ́wọ́ ojú mi jẹ́. Ó ṣe ọ̀rọ̀ lọ́wọ́ ojú mi jẹ́. Ọlọ́run ọ̀gá ní sọ̀tà lẹ́nu. Ọ̀gá ní sọ̀tà lẹ́nu. Ọ̀gá ní sọ̀tà lẹ́nu. Yálà ìyókò àbókíra mọ́ni. Tí ń fọ́dé ìyọ́ndé. Ọlọ́run ọ̀gá ní sọ̀tà lẹ́nu. Sẹ́kù ìgbà sí ìwádìí. Ìgbà tí ó ń sọ́kò, ìgbà tí ó ń sọ́kò, ìgbà tí ó ń sọ́kò. Ayé ayélujáde olú yorùbá ọkùnrin wọlámídé àtọ̀dáadé rẹ́sì ìgúdalẹ́sì rábàdé lórí yorùbá ọkùnrin ènìyàn Tàgàtàgàdé tàgàsẹ́sẹ̀.
lọ́lọ́ mo fẹ́ dábì wọ́n ti gbé lẹ́nu sí ìwò wọn. nínú iṣẹ́ lẹ́nu lẹ́nu. Wọ́n ti dá mi sí.
Adékúnlé Alákòóso owó elépo ló ná. Àwọn tó ń lọ́wọ́ elépo sí gbogbo wọn kì í kan báyìí. Bí o bá bá gbogbo ọmọ orí lọ́rùn kúrò, owó elépo ló ná. Mo ṣe kúnlẹ́kúnlẹ́ ní ìyàwó mi. Ìrètí máa ní. Congratulations. Bọ́dà máa fa ṣoṣo. Bọ́dà lẹ́sẹ̀, amákàwọ̀ ẹ̀rọ. Bàbá orí ìṣàkóso. Bọ́dà náà ẹ̀bù sí ìrọ̀. Kúlẹ̀kúlẹ̀ àtàdúrà wọ́ọ̀rẹ́. Kúlẹ̀lẹ̀ yẹ káàkiri. Ọmọ sẹ́ẹ̀ ṣẹ́jú orílẹ̀ ẹsẹ̀ orílẹ̀ jẹ́ ní ẹ̀rẹ̀ kúlẹ̀kúlẹ̀. Lápẹ̀ màmá yóò sí ti ilẹ̀. Ní ìjọsìn, ó bàbá mi dé ní. Bàbá àgbẹ̀rẹ̀jì owó yẹ́ ni ọkọ̀ ẹ̀kẹ́kẹ́ òwúrọ̀kẹ̀kẹ̀ wọ́n ti àti nínú sí ìgbẹ̀kọ̀ òkèní o ṣùgbọ́n ọ̀nà ọlọ́pàá aláwọ̀ máa nígbà ẹ̀jẹ̀ nínú wọn àwọn ọmọ ní ọlọ́wọ́ ọlọ́pàá òwò dàgbà wọn ìwọ̀n tó wọ́n máa tọ́wọ́ bá ṣe fún òun wọ́n tún fi ọkọ̀ ṣe bá àyà rẹ̀ ní ìjọ ìsìn. Olórí fẹ́mi ní màmá ni o. Bàbá àwọn pàdé. Bàbá àwọn pàdé. Ìjẹ̀kú ọ̀sẹ̀ bàbá àwọn pàdé. Ìjẹ̀kú ọ̀sẹ̀ bàbá àwọn pàdé. Ọ̀gá kan ṣoṣo láàrin káyé ogun jẹ́ tó ní tó ń sọrí ire. Àyìnbó lọ́wọ́ sọ́dọ̀ olówó sọ́dọ̀ olówó sọ́dọ̀ ẹ̀rọ àdìyọ wọ́n bá ṣèjọ sọ́dọ̀ ẹ̀rọ àpamọ́. Òtùtù ọba bá àkójù ẹjọ́ fún ọ láyé ẹ fúrẹ́sì sípèsì ìbẹ̀yẹ ẹjọ́ ọmọ láyé kọjá ẹ má búlọ́ọ̀kì láàrin ìbẹ̀yẹ lọ́yọ́ ọlọ́run síkọ́rìsì ọ̀gá ẹ má jẹ́ kó búlọ́ọ̀kì ìbẹ̀yẹ lọ́yọ́ ọlọ́run wọ́n lè ráyè ọkọjá.
àti olóyìn mo tún kí wọ́n sí láàánú kábíyèsí àkọ́dá ẹlẹ́kùn bẹ́ẹ̀ ní kó sí ní ọlọ́run bẹ́ẹ̀ àgbàdo adé ẹ̀kọ́ mi kú dé láti ìṣúlẹ̀ pẹ̀lú ọdún yìí. Adékúnlé ní mùsùlùmí bàbá mi Adékúnlé òwe bàbá Yusuf Yamuda. Bàbá èkúté bàbá báwo kúrò sá ṣẹ́gun ewu lórí ìwé máa ṣe dúró. Sàkàsà àyè mo ti sọ fún kò sọ fún ẹsẹ̀ kìíní yẹn fún mi o. Ọmọ ewúrẹ́ dúdú sáárọ̀ ìjọba àkókò tó gàgà. Ewúrẹ́ dúdú bẹ́tẹ̀ mú lọ́jọ́ ọlọ́run lọ́jọ́ ẹjọ́ sí. Àyíké ní ẹgbẹ́ ìwọ̀n ló lọ́sẹ̀ o. Ìṣẹ́jọ́ ìdáyọ̀ ọ̀pẹ́ o. Ọmọ ọ̀rọ̀ àkókò ọba gàgà. Ìgbàgbọ́ olóko ní dá ẹjọ́ sí. Ọjọ́ ìwé náà fi lọ́sẹ̀ o. Ìṣẹ́jọ́ ìdáyọ̀ àkókò bí ẹ̀kọ́ tó bá mọ̀ ilé ọ̀rọ̀ ẹlẹ́sìn ẹlọ́wà ẹlẹ́sìn ẹlẹ́sìn àpèrè o. Wọ́n fi ọmọ ọmọ lábí wọ́n fi ẹ̀dára o. Ṣọlá ọláyọ̀ ní gàdí ní máa jí gàdí o. Wọ́n ti bọ́ sẹ́, àlọ́ wọ́n sọ tán, àlọ́ sọ tán ní ìgbòho wọ́n ti bọ́ sẹ́. Àlàyé ẹ̀dọ́ alájí ní ìwádìí kábọ̀ láti mẹ́ka ẹ̀sẹ̀ òwò nínú ọ̀dọ́mọdé láyé ọmọ kiri fún ìnáwó àná adọ́lọ́sà sọ́kọ̀ ó ṣe fi dáṣọ ìyànà pẹ̀lú ní ìka èrè ìṣẹ́rí ọmọdé láyé.
ọjọ́ tó ní tó pọ̀ nínú ọjọ́ sunday mo fẹ́ síbọ̀ ṣùgbọ́n ó yẹ kí n sọ pẹ̀lú kí n fún ẹran ara mi kí n sọ officially apẹ̀yẹ lórí ẹ̀ta láàlọ́ ẹ̀yẹ ambassadọ̀ ọmọ ẹ̀ bá ń sọ fún mama wọn àbá tẹ́kù. First three to the wall. Big man, you had to go like this, platinum, what did they call it? I said, yeah, ìyá mi kò sáré ẹ̀ tó lọ tó bá àjọlọ́bọ̀ o. Àjọlọ́bọ̀ o. Ìsọ̀rọ̀ ní ìgbà àmì o. Kọ̀dà tó kàrí àti ìtẹ̀lẹ̀ òde. Wọ́n dàgbà wíwá gẹ́gẹ́ bí mo ṣe wí. Lágbà ọlọ́wọ́ bá àmàsílẹ̀ ńlá. Sọ́mọ̀ ìwúrù ara o. Ọ̀sẹ̀ fẹ́ràn mi. Ọ̀rọ̀ bá kẹ́kọ̀ọ́ kí ẹ̀ka nígbà ní bàbá ẹlẹ́kọ̀ọ́ fẹ́ràn mi. Wọ́n tọ́jú ọdún nígbọ́. Ó wà ní nígbọ́. Àbí fọ́lẹ́kọ̀ọ́ lọ sí. Ìyọjú síbí. Ọ̀ṣà. Ọ̀rọ̀ èdè àwọn gbọ́dọ̀ fi dọ́là o ẹ̀jẹ̀jẹ̀ lọ ní sẹ́kù mama nísàlísàlí sílẹ̀ gbọ́dọ̀ mama tó kún lé mi òṣèré dára ẹ̀rọ òṣèré dára ẹ̀rọ mi. Richard, ẹni kò tún wájú sí. Richard ẹ̀yẹ rẹ̀ kú sí. Thank you.
Thank you.
Yeah.
lórí bí ìkẹ́kù lọ́dọ̀. Ó fi ẹ̀kú kọ́lá, ẹ̀kú kọ́lá dé ẹ̀yọ́ ṣoṣo. Ó dá sílẹ̀, ìkọ́lá dé ẹ̀yọ́ kọ́lá. Ìyọ̀n tó ní àrílẹ̀, ẹlẹ́sẹ̀ ẹgbẹ́ láwọn ọ̀gẹ̀ ìṣòro. Fúyàwó àwọn aláìlá kéèké. Ìbàdàn oníṣòwò àti ìmọ̀lá ẹ̀mí. Àwọn òṣèlú